káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta ní gbogbo ààyè tí ẹ bá ti ń wò mí. Orúkọ mi ni Al-Kabir Kamil. Nǹkan tí a mú wá lénìí, òun náà ni ìgbaniníyànjú wípé ká má jákàn nínú pé à ń retí, ká má jákàn nínú àánú Ọlọ́run àti oore tó wà nínú pé kéèyàn ò ní ìrètí sí ọba tó dá. Kí ni à ń pè ní ìrètí? N tá ń pè ní ìrètí, òun náà ni àfojúsùn wípé pẹ̀lú èròǹgbà tó wà lọ́kàn wa wípé màá ṣàṣeyọrí. Pẹ̀lú èròǹgbà wípé pẹ̀lú fọkànbalẹ̀ wípé nǹkan tí mò ń ṣe iṣẹ́ ayọ̀ ni ó já sí. Òun náà ìrètí yìí, òun ni nǹkan tí ó lè máa mú wa tẹ̀síwájú nínú gbogbo ìgbìyànjú nínú ayé, ní ọ̀nà tí ó tọ́, ní ọ̀nà tí ó tọ̀nà. Tá a bá ní ìrètí, a lè máa tẹ̀síwájú nínú ìlàkàkà wa ní ọ̀nà tó tọ́, ní ọ̀nà tó yẹ láì pa ẹnikẹ́ni lára. Ṣùgbọ́n tí ò bá ti sí ìrètí mọ́, òun ni ó lè máa mú ni ṣe nǹkan tí a bá fẹ́. Nípa àìsírètí, òun ni ọ̀pọ̀lọpọ̀ fi ń padà di nǹkan tí ò dá, ló fi padà ń di nǹkan tó ń di ẹ̀rù jẹjẹ fún ọmọnìkejì. Nípa àìsírètí nínú àdéhùn tí Ọlọ́run bá wa ṣe, tó bá gbogbo ẹni tó bá ń jẹ́ onígbàgbọ́ òdodo ṣe. Tó bá jí onígbàgbọ́ òdodo, o gbọ́dọ̀ ní ìgbàgbọ́, o gbọ́dọ̀ ní ìrètí nínú Ọlọ́run pé gbogbo nǹkan tí ò ń ṣe ayọ̀ ni ó padà já sí. Wípé gbogbo ìgbìyànjú rẹ, Ọlọ́run ó padà fi àlùbáríkà sí. Wípé gbogbo ìlàkàkà rẹ ní ọ̀nà tó dá tí ò portray threats fún ọmọnìkejì, pé wàá padà bá ní ọ̀dọ̀ Ọlọ́run tó bá di ọjọ́ ìdájọ́. A gbọ́dọ̀ ní ìrètí báyìí, òun ló lè mú wa sí oríire ìsìn àti oríire ọjọ́ iwájú àti oríire lọ́jọ́ gbéǹde àlùkìyámọ̀. Now, mo wá ń fi àsìkò yìí sọ fún gbogbo etí tó ń gbọ́ mi wípé má jákàn nínú àánú Ọlọ́run. Má jákàn nínú ìgbìyànjú rẹ. Má jẹ́ kó sú ọ. Ìgbìyànjú tó ń gbìyànjú ní ọ̀nà tó tọ́, ní ọ̀nà tó yẹ, má jẹ́ kó sú ọ. Máa tẹ̀síwájú láti máa gbìyànjú. Bóyá nínú ọ̀rọ̀ ayé ni o, nínú ìjẹ ìmu ni o, bóyá ojú ọ̀nà Ọlọ́run náà ló ti wà ń gbìyànjú sí ni tó ń wò pé kí ló wá ń padà ṣẹlẹ̀ yìí. Má jẹ́ kó sú ọ. Máa tẹ̀síwájú, torí pé ọba tó ní wá kò kì í jẹ́ èèyàn gbé. Gbogbo àdéhùn tí Ọlọ́run sì bá wa ṣe, òótọ́ ni, yóò sì mú ṣẹ. Ọlọ́run sì ti fún wa ní gbogbo ìròyìn tó tọ́ tí ò lópin sí nǹkan tí à ń pè ní ìrètí. Tó sì jẹ́ wípé ìbẹ̀rẹ̀ wípé à ní ìrètí sí ọba tó ní wá, òun náà ni wípé ká máa rántí Ọlọ́run tó fún wa ní gbogbo ìdí láti jẹ́ wípé ká ní ìgbọ́kànlé nínú ẹ̀, ká sì ní ìrètí nínú àforíjìn rẹ̀. Pé bóyá ẹ̀ṣẹ̀ àti ká ní ìrètí nínú àforíjìn rẹ̀, ká sì ní ìrètí nínú àánú rẹ̀. Torí ọba aláàánú ni, ọba tí ò kì í jẹ́ èèyàn gbé, òun ni ọba Olódùmarè. Kò sí gbogbo nǹkan tó lè máa là kọjá tó jẹ́ wípé bóyá Ọlọ́run ò mọ̀ ń pẹ̀. Ẹ má jẹ́ ká dára wa láàmú. Àwọn ayé tá a wà yìí, bá a bá ṣe mu náà ni ó ṣe mú wa. Tá a bá mu kókó, òun náà ó lè kókó ni. Ṣùgbọ́n tá a bá mú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, àwa náà ó máa gbégbé ayé náà
pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Òun ayé náà ó sì mú wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo nǹkan tá a bá ń fẹ́ yóò máa tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú rọrùn. Torí wípé kò sí nǹkan àfi tá a bá ń tara wa jẹ lókù. Kò sí nǹkan tá à ń ṣe fúnra wa. Gbogbo nǹkan pátá ó ti wà nínú àkọọ́lẹ̀ Olódùmarè. Ó ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run Ọba Allah tó ṣẹ̀dá gbogbo wa. Ó ti wà nínú design tọ́lọ́run ṣe. So ẹ má jẹ́ ká dààmú ara wa kọjá bó ṣe yẹ tí ó fi wá di wípé àwa máa wà lára àwọn tí ó máa jákàn nínú àánú Ọlọ́run. So a gbọ́dọ̀ máa jẹ́ èèyàn tí ó máa retí àpadàbọ̀ ayọ̀, àpadàbọ̀ ọ̀dùnnú, àpadàbọ̀ oríire. Ká sì máa ní ìfojúsùn fún ọjọ́ iwájú tó dáa nínú gbogbo ìgbìyànjú wa. Má wò pé okay bóyá torí pé òun gbégbèsí ayé wípé òun máa parọ́ ní ó jẹ́ kó o ti ṣoríire. Òun gbégbèsí ayé wípé òun máa bà tọmọnìkejì jẹ́ ní ó jẹ́ kó ti dáa fún ọ jù báyìí lọ. Ẹ má jẹ́ á máa ronú bẹ́ẹ̀ rárá. Torí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí, gbogbo ẹ̀ ni ẹ̀san ń bẹ fún. Ọlọ́run Ọba tó sì dá wa lélẹ̀ tó ti fún wa ní àwọn ìròyìn tó dáa fún gbogbo ẹni tó bá ń gbìyànjú sí ojú ọ̀nà rẹ̀. Fún gbogbo ẹni tó bá ń gbìyànjú, kì í ṣe ẹni tó ń ṣiṣẹ́ Ọlọ́run nìkan ló ń gbìyànjú sójú ọ̀nà rẹ̀. Ìwọ tó pa ọmọnìkejì lẹ́kún, ò ń gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run torí o mọ̀ pé kó o pa ọmọnìkejì lẹ́kún kì í ṣe nǹkan t'Ọlọ́run fẹ́. Ìwọ tí ò ń gbìyànjú tó ń ṣe bó ṣe tọ́ láwùjọ, tí ò máa parọ́, tó ò jalè, tó ò máa pààyàn, tó ò máa ṣe àgbèrè, tó ò máa ṣe gbogbo àwọn ìwà tí ò dáa. Tó yẹ pé o wá ń wò wípé bóyá torí pé o máa ṣe àwọn nǹkan ẹ̀ ni ò jẹ́ kó ti dáa fún ọ ju bó ṣe wà lọ. Tàbí wípé o ti ẹ̀ ń wò wípé bóyá o ti dá ẹ̀ṣẹ̀ kan tàbí kejì, ǹjẹ́ Ọlọ́run lè dáríjì ọ́ báyìí? Irọ́. Tá a bá rántí Fáráò bó ṣe dá ẹ̀ṣẹ̀ tó dá ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run tó, ìgbà tí Ọlọ́run fẹ́ rán Músà sí, ó sì tún sọ fún wípé kí Músà kó bá Fíráúnà kó bá sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́kùtù. Ó ṣe eléyìí pẹ̀lú wípé àníyàn wípé ó lè dọ̀la kó padà túbá. Òun ni Ọlọ́run fi ṣe eléyìí. So kò sí bí ẹ̀ṣẹ̀ rẹ ṣe lè tó ká wá padà wá rora wa pin, ká wá padà di ẹni tí ó wà jẹ́ pé yóò wá máa jinlẹ̀ nínú ẹ̀ṣẹ̀. Ẹ má jẹ́ ká ṣe eléyìí. Gbogbo wa bóyá o ti ń hùwà kan tí ò tọ́ tó jẹ́ wà bàjẹ́ tó wá ń wò wípé pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe s'Ọlọ́run lè padà dáríjì ọ́ mọ́, ìbá dáa jáwọ́ kúrò ńbẹ̀. Fọkàn sí ọ̀dọ̀ Ọlọ́run pé àdéhùn rẹ̀ òdodo ni. Fọkàn sí ọ̀dọ̀ Ọlọ́run pé àdéhùn rẹ̀ òdodo ni. Fọkàn sí ọ̀dọ̀ Ọlọ́run wípé kò kì í jẹ́ èèyàn gbé. So ó rọrùn fún wa láti gbàgbé oríṣiríṣi nǹkan nípa wípé a ti ń retí Ọlọ́run, à ń retí èrè. Àwọn nǹkan wọ̀nyí ó ní nǹkan tó jẹ́ wípé Ọlọ́run Ẹlẹ́dàá wa ó yé púpọ̀, tó sì jẹ́ wípé ó fi ayọ̀ tó pọ̀ síbẹ̀ nínú wípé tá a bá ń jẹ́ ẹni tó ní ìrètí sọ́dọ̀ rẹ̀, tá a máa jẹ́ ẹni tó ń rọra ẹ̀ pin. So nínú Al-Quran àti ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam, wọ́n jẹ́ kó yé wa wípé Ọlọ́run ọba aláàánú ni, ọba aláforíjì sí ni. Kí ni àwọn nǹkan tó ń mú wa ro ara wa pin? Kí ni àwọn nǹkan tó ń jẹ́ ká jákàn kúrò nínú ìrètí Ọlọ́run? Òun náà ni pé bóyá nípa ẹ̀ṣẹ̀, wàhálà, ìdààmú àti àìdùnnú, bóyá nípa gbogbo àwọn nǹkan tá à ń ṣe àbí nípa àwọn ìrìn tá à ń rìn,
àwọn ìdí yìí ló lè mú onígbàgbọ́ òdodo máa di ẹni tí ó já kàn kúrò nínú à ń retí Ọlọ́run, à ní ìrètí pé ìgbìyànjú wa ayọ̀ ni ó padà já sí. Ẹ̀ṣẹ̀ ó ń jẹ́ kí èèyàn máa ní ìbànújẹ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo. Ẹ̀ṣẹ̀ ó jẹ́ ohun ìtìjú fún onígbàgbọ́ òdodo. Ẹ̀ṣẹ̀ dẹ̀ lélẹ́yìí ó jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ bí ìjákulẹ̀ nínú èèyàn gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo. Tá bá dẹ̀ wò dáadáa, a rí wípé àwọn nǹkan wọ̀nyí ó ń mú ìjà kan kúrò nínú àánú Ọlọ́run, ìjà kan kúrò nínú ìrètí pé bóyá Ọlọ́run tiẹ̀ lè dáríjì òun, pé bóyá Ọlọ́run tiẹ̀ sì lè ṣàánú òun, wípé bóyá Ọlọ́run sì lè gbàdúrà òun. Àwọn nǹkan wọ̀nyí ó mú irú èrò báyìí wá sí inú ayé ọ̀pọ̀lọpọ̀, tó sì jẹ́ wípé ó ń padà di nǹkan tí ó ń di ẹ̀rù jẹ̀jẹ̀ fún orílẹ̀-èdè, agbègbè àti ìdílé àti ní gbogbo ààyè tí irú ẹni bẹ́ẹ̀ bá wà. Torí pé tí a bá ṣàkíyèsí, èèyàn ó padà di ẹlẹ́ṣẹ̀ pọ́npọ́n tí ó wà di wípé èèyàn ó wà lára àwọn tí ó jẹ́ pé kò jẹ́ kó orílẹ̀-èdè kó tẹ̀síwájú, kò jẹ́ kí yóò wọn padà di ẹni tí ó ń dí sí Ọlọ́run lọ́wọ́. Torí tí èèyàn bá ti ń dẹ́ṣẹ̀ tó ti ń wo àwọn ìwà tí ò dáa, ẹni tó yẹ kó ti dáa fún tó ti bẹ́ orí ẹ̀, ẹni tó yẹ kó jẹ́ ayọ̀ fún ìdílé rẹ̀, torílẹ̀-èdè náà fi lè máa proud pé tó this is ọmọ eléyìí o, ọmọ Olúwa ni, tẹ́ ẹ ti bẹ́ orí ẹ̀, tẹ́ ẹ ti fi ọ̀tẹ̀ pa, tẹ́ ẹ ti fi oríṣiríṣi nǹkan ṣe tó yẹ pé kò fi jẹ́ kó wà láyé mọ́. So àwọn nǹkan wọ̀nyí bí a pé èèyàn ń já wàhálà lẹ́kùn sí èèyàn ń wọnú wàhálà míì wọnú fúnra rẹ̀ ní tó yẹ pé yóò wá padà di ẹni tí ò ní àtúbọ̀tán dáadáa kankan mọ́. So gbogbo nǹkan tó bá rí kó o ti dánwò, jáwọ́ ẹ̀ bọlẹ̀ lénìí, ẹ tẹ̀lé àṣẹ Ọlọ́run, ẹ jẹ́ ká ní ìrètí pé tó bá ṣe ire ó bá ń bẹ, tó bá sì ṣe ní ọ̀nà kejì náà wà bá ń bẹ. Ẹ wo inú Al-Quran tí Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ nínú Al-Quran 39, Quran 39 verse 53. Quran 39 verse 53 tó ń sọ fún wa báyìí wípé verse 53 ó ń sọ fún wa wípé a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Qul ya ibadiyal ladina asrafu ala anfusihim la taqnatu min rahmatillahi innaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim. Ibẹ̀ ni Ọlọ́run ti ń sọ fún pé ìwọ ẹrúsìn mi tó ti wá di ẹni tó kọjá ẹnu ààlà láàrin ara yín nípasẹ̀ ẹ̀ṣẹ̀, má jà kàn nínú àánú èmi Ọlọ́run ẹlẹ́dàá. Torí ó pé èmi Ọlọ́run ọba aláforíjìn ni mí, èmi aláforíjìn ni mí, aláàánú sì ni mí. Ẹ gbọ́ ọ̀rọ̀ tọ́lọ́run bá wa sọ mẹ́ẹ̀. Kò sí béèyàn ṣe lè rìn kórí ó mọ́ mi. Tó bórí bá ti wá mì, tó dáa jù náà ni wípé kéèyàn ó padà kó wá túbá, kó túbá kó sì má dé bẹ́ẹ̀ mọ́, kó sì mọ̀ pé ẹ̀ṣẹ̀ ní ń jẹ́, kéèyàn ó kúrò ń bẹ̀, kó má dán wò mọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, àwùjọ wa gbọ́dọ̀ dáa, ìlú wa gbọ́dọ̀ dáa, a gbọ́dọ̀ jẹ́ ohun àmúyangàn káàkiri àgbáláyé.
ẹ jẹ́ ká wo suratu Kaf Al-Quran 18 ibi tọ́lọ́run tún ti ń bá wa sọ̀rọ̀. Al-Quran 18 tọ́lọ́run tún ti ń bá wa sọ̀rọ̀ tó ní suratu Kaf aya 46 ibẹ̀ lọ́lọ́run ti ń bá wa sọ̀rọ̀ báyìí wípé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim al-malu wal banuna zinnatul hayatid dunya wal baqiyatu lis-salihatu khayrun inda rabbika sawaban wa khayrun amala. Ibẹ̀ ni Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ tó ní pé owó àti ọmọ, gbogbo àwọn nǹkan wọ̀nyí bí ká sọ pé èrè ayé lásán ni. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ní ìfaradà pẹ̀lú ìwà rere, ìwà tí Ọlọ́run tó kọ̀máǹdì wa láti máa wò láwùjọ, ó láwọn nǹkan wọ̀nyí ó lóore lójú Ọlọ́run fún èrè tó ga jù àti ìrètí ńlá, ìrètí tó bú àyà. Ẹ gbọ́ ọ̀rọ̀ náà láti inú Al-Quran. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká fi máa ṣàánú ara wa, kó máa fún wa ní èrò ìdùnnú, ká má jákàn kúrò nínú àánú Ọlọ́run, torí ọba náà kìí ṣọba tí ó lè padà lẹ́yìn ẹni. Ẹ tún jẹ́ ká wo nígbà tí ká má rò wípé Ọlọ́run ò lè dáríjì wá, tàbí ká wò wípé Ọlọ́run ò lè ṣàánú wa, tàbí ká wò wípé ìyà náà pọ̀ kò sí bá ṣe fẹ́ kúrò nínú ẹ̀. No, gbogbo nǹkan pátápátá, gbogbo nǹkan tá a bá ń pass through tí àwọn tó ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ báyìí, ìdánwò ni. Torí pé Ọlọ́run náà ló tún sọ fún wa wípé tóun ò bá dán wa wò, bó lòun ṣe fẹ́ mọ̀ wípé ẹni yìí onígbàgbọ́ òdodo. Ìdánwò la wálé ayé wa sí. Ẹ jẹ́ ká gbìyànjú, ká faradà, ká sì máa bẹ Ọlọ́run. Ká máa bẹ Ọlọ́run ká lè bá rí ilé dé sí, ká lè bá rí ibi dé sí, ká lè bá gùn lé ayọ̀. Ẹ má jẹ́ ká wá má gbàgbé, ẹ jẹ́ ká wo Al-Quran verse 39 aya 53. Ibẹ̀ náà lọ́lọ́run tún ti ń bá wa sọ wípé aya 53. Ibẹ̀ lọ́lọ́run tí ń bá wa sọ wípé a'udhu billahi minash shaitanir rajim qul ya ibadiyal ladina asrafu ala anfusihim la taqnatu min rahmatillahi inna allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim. Ibẹ̀ Ọlọ́run ti ń sọ fún wa wípé ìwọ onígbàgbọ́ òdodo tó ti kọjá ẹnu àlà, má jákàn, mo sì lè dáríjì ọ́, a sì lè ṣàánú rẹ. Ẹ̀gbọ́n pé jẹ́ ká wo Al-Quran 12, ká wo Al-Quran 12 aya Al-Quran 12:87 verse 87. Ibẹ̀ Ọlọ́run tún ti ń sọ báyìí wípé ba'da a'udhu billahi minash shaitanir rajim. Ibẹ̀ Ọlọ́run tún bá wa sọ báyìí wípé ya baniya ziyabu fatahassasu min yusufa wa akihi wala tayasu min rawhillahi innahu la yayasu min rawhillahi illa liqawmin kafirun. Ibẹ̀ Ọlọ́run ti sọ wípé ìwọ ọmọ mi lọ kó lọ wádìí nípa Jósẹ́fù àti àwọn àbúrò rẹ̀, kó o sì má jákàn pé kò ní sí ìyọ̀ǹda fún wọn, torí ó pé kí ni ìmọ̀ jákàn kúrò náà
àánú Ọlọ́run òun ni nǹkan tí ó wà lára àwọn nǹkan tó yẹ pé a fi lè dá aláìgbàgbọ́ mọ̀. So ẹni tó bá ti ń jákàn kúrò nínú àánú Ọlọ́run tó ń lose hope, àwọn ni a lè pè ní disbeliever, àwọn aláìgbàgbọ́. So ẹ má jẹ́ ká kóra wa sí yọ́yọ́, ká ṣàánú orí ara wa, torí bó bá ṣe wù ká pẹ́ láyé tó, á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká jáwọ́ nínú ìwà ìbàjẹ́, káwùjọ wa kó lè bá di àwùjọ tí ó ṣe é mú yangàn ní gbogbo ayé. Ẹ jẹ́ ká wo Al-Quran 65 verse 7, ibi tí Ọlọ́run ti ń sọ fún wa pé za'ama alladhina kafaru an lan yub'asu qul bala wa rabbi la tub'asuna summa la tubayya'una bima antum wa za'alika ala Allahi